báwo tiẹ̀ kéwú tá a lè dáfá tá a dẹ̀ lè ka bíbélì èèyàn máa ń dàgbà dé level kan láyé tí wọn náà lè mọ ìyàtọ̀ láàrin ọ̀tún àti òsì. ọ̀rọ̀ àwọn alálàáfà la dá sí la sọ pé kán jẹ́ kó gun omi. ọ̀rọ̀ àwọn alálàáfà la dá sí la sọ yí pé kí wọ́n jẹ́ kí peace wà nílẹ̀ Yorùbá. wọ́n ní pé a kì í ṣe mùsùlùmí gidi, wọ́n là kì í ṣe ọmọlúàbí torí wípé àti báwọn àfáà yẹn ṣépè, torí pé àti kọ RIP sórí picture èèyàn, wọ́n láwèé ṣe mùsùlùmí gidi torí wípé àwọn ò ti pẹ̀lú wọn ká mọ̀ lẹ̀kùn mọ́mọ́ làkejì wa, wọ́n là kì í ṣe mùsùlùmí gidi. mo wá fẹ́ bi ẹ̀yin bàbá Alado, tí wọ́n bá ń pe èèyàn ní mùsùlùmí gidi àbí christian gidi àbí babaláwo gidi, àwọn ìwà wo ni ó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí gidi? àwọn ìwà wo ló yẹ kí á bá ní ọwọ́ ọmọlúàbí? ẹ má tiẹ̀ tún jẹ́ ká sọ tọ̀rọ̀ ẹ̀sìn ká tó wá sọ pé ẹ̀yin tẹ́ ẹ gbé ẹ̀sìn lórí bíi háràhárà tẹ́ ẹ ń pera yín ní àáfà tẹ́ẹ̀dẹ̀ kì í ṣe àáfà. àwọn ìwà wo ni ó yẹ ká bá ní ọwọ́ mùsùlùmí gidi? torí wípé ìdí tó fa question yìí ni wípé àwọn àáfàá kan ń wá sí comment section láti wá address mi anyhow pé Alado ò lè jẹ́ mùsùlùmí gidi kó máa sọ̀rọ̀ báyìí. ṣé tí mo bá jẹ́ mùsùlùmí gidi ṣé ó yẹ kí n pẹ̀lú yín láti máa sọ̀kò fáwọn ìyá ọlọ́sùn ni? mò ń bi yín o, ṣé ńgbà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ṣé ńgbà tí ànábì wà nílé ayé, ṣé environment ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ṣé ànábì ò bá ẹlẹ́bọ gbé ni? ṣé ànábì mú ọwọ́ rẹ̀ kó fi lẹ òkò mẹ́lẹ́bọ ni? ṣé ànábì lé àwọn ẹlẹ́bọ kúrò níbì kan? ṣé ànábì sọ wípé kí wọ́n lọ kọ RIP sórí picture ẹlẹ́bọ? ṣé ànábì sọ pé kẹlẹ́bọ má jẹun? ṣé ànábì ò bá àwọn ẹlẹ́bọ lo ìgbésí, wọn jọ lo ìṣẹ̀mí ayé rárá? Why are you people like this? àwọn ò bá yín búyàn, even òkúta gidi tẹ́ ń gbìjà tẹ́ ń support, àwọn ò bá yín bú òkúta gidi. nǹkan tá à ń sọ fún yín ni pé kẹjọgùn omi ó wà ní àlùkùrá yìí pé ẹ má bu ànábì alánàbì kán má bàa bu ànábì tiyín, ẹ má bu ẹ̀sìn ẹlẹ́sìn kán má bàa bu ẹ̀sìn yín. ẹ fi ti késàrì fún ti késàrì, kìí ṣe dandan ni kéèyàn bá ìdí àyín. ayé mi inú yín, ayé mi inú ẹ̀yìn àfa yìí, ayé yín ti bàjẹ́. ọ̀nà tẹ́sà fi dá wà lálẹ́ tẹ́ fi máa dógun lẹ́lẹ̀ wá nísìnyí kan nù yín tó jó lórí burúkú bíi ti yín, ó lọ mú píkṣọ̀ ta lọ́lọ́ yẹn, ó lọ mú píkṣọ̀ ta lọ́lọ́ yẹn, ó lọ mú píkṣọ̀ ta lọ́lọ́ yẹn, ó dẹ̀ lẹ RIP mọ́. àwọn èèyàn ò ní rí yẹn sìn, ọlọ́pàá ò ní rí yẹn sìn. wáì tí wàá ṣe lọ lẹ RIP rest in peace tí wàá lọ lẹ̀ mọ́ orí píkṣọ̀ ẹ̀ tí kò tí kú, tí wàá wá sọ wípé tó bá lọ sí Ìlọrin yóò kú? my brother, ṣé ìlú Ìlọrin ṣé ìlú tán ti ń pààyàn ni? ẹ fẹ́ bà ẹ̀sìn Islam jẹ́? ẹ̀yin olórí burúkú yìí, ayé yín ti bàjẹ́. ẹ mélòó lẹ ti wá sọ online rí kẹ́ wá sọ fáwọn èèyàn yìí pé báyìí ni wọ́n ṣe ń sin lọ́hùn o? ẹ mélòó lẹ ti wá sí online láti wá kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń wẹ jánábà? nǹkan pọ̀ tẹ́lẹ̀ tírìtì nínú àlùkùrán. irú àwa tá à ń sọ̀rọ̀ yìí gan, tá a bá ń wo prógrámù yín tó bá jẹ́ nǹkan tó dáa tó ṣe é gbọ́ létí, yàbá yín sọ̀pọ̀tì ẹ̀. ṣùgbọ́n kẹ́ ẹ máa jà, ayé ẹlòmíì ti bàjẹ́. kẹ́ ẹ máa jà lẹ́fẹ́. ẹ̀sìn kìrìsìtẹ́nì nìyẹn, kò ń ṣe wípé mo fi rójú àwọn tó bá jẹ́ kìrìsìtẹ́nì, bó tiẹ̀ jẹ́ pé àwọn náà máa ní titi wọn. kìrìsìtẹ́nì wọ́n rẹ́dì láti dẹ́ ẹ lókòwò kó lè bá ṣe titi wọn. wọ́n rẹ́dì láti ṣe anything láti mú ẹ̀wọ̀jọ wọn. tó bá rí àwọn ajẹ́rìí Jehovah yẹn, tẹ́ bá rí àwọn ajẹ́rìí Jehovah yẹn táwọn ajẹ́rìí Jehovah yẹn tó bá ń preach kọjá, wọ́n á dẹ̀ wá jókòó tiẹ̀, wọ́n ò ní wọn kọ́ láti bẹ́ẹ̀ faṣọ tó ń fọ̀,
wọn kọ̀ láti bẹ́ẹ̀ fọ aṣọ tó ń fọ ipe ó yá o àlàyé o wá gba Jésù sáré yẹ o wọ́n á fi ilé ayé rọ̀ lọ́rùn kí wá lóde tẹ mẹ́sìn Islam tẹ tọ́nà upside down àbí kó mọ̀ yẹ̀yìn láì ṣe ẹ̀ ń ṣe èrè ni ẹnu àáfàá náà ló ti wá gbọ́ pé ẹnìkan gbọ́dọ̀ kú ẹnu àáfàá ló ti gbọ́ pé ejò gbọ́dọ̀ sá ẹnìkan jẹ bàbá ńlá kù bá bẹ́ẹ̀ ò kì í ṣe muslim ò ní soríire ìwọ tó jẹ́ pé àárín ìwà àtọ́lọ́ngùn ò tí ì dá ó wá ṣe pé bóyá èmi ò blọ́ọ̀kì ẹ̀ èmi ò lè blọ́ọ̀kì ẹ̀ kí mo fẹ́ fi kí n blọ́ọ̀kì ẹ̀ ṣe àárín ìwà àtọ́lọ́ngàn só ti tòrò náà ṣe iṣẹ́ rẹ Ọlọ́run ti sọ pé ó gbà ẹ̀yin àáfàá olórí burúkú tó jẹ́ pé lékulẹ́ga ló pọ̀ nù yín tẹ́yìn gan ń jó ségé nínú iṣẹ́ ẹ̀ ń jó yátì nínú iṣẹ́ tẹ́ bá ti wá ra lékulẹ́ja ó yẹ kí wọ́n mọ̀ ya píkṣọ̀ yín lẹ̀ ó yẹ kí wọ́n mọ̀ ya píkṣọ̀ yín lẹ̀ pé olórí burúkú wọn ni o wọ́n tún ti wá ra lékulẹ́ja o ìyí táwa ń sọ fún yín ní wípé àáfàá ti wọnú kìrìsìtẹ́nì ti wọnú àáfàá ti wọnú babaláwo kálukú wa ti jọ ṣe papọ̀ kí wá ló dé tí wọ́n tó ń ṣe ẹ̀sìn Islam tó wà mọ́ dúró yìí pé o gbọ́dọ̀ fi ìwọ mọ̀ wò yí pé àwọn aláwo yẹn o gbọ́dọ̀ fi wọ́n ṣẹ̀sìn kí ló fẹ́ gbànú pé kó o fi babaláwo ṣẹ̀sìn kí ló fẹ́ gbànú pé kó o fi kìrìsìtẹ́nì ṣẹ̀sìn so gbogbo ẹni tó bá ti ṣe kìrìsìtẹ́nì ìsìnyìí yóò wọná ayé ẹ̀ ti bàjẹ́ olórí burúkú. So ẹ̀yin tí bàbá Alado nǹkan táwa ń pè fún yín peace ni bóyá nítorí pé àwọn ò ti wá support yín ká mọ bá yín lè òkúta mọ́ àwọn èèyàn lẹ́fi wá ń wò yí pé orí títí wọ ò pé ẹ̀yin olórí burúkú tó jẹ́ pé ẹ jó iṣẹ́ ju tó bá kan àwọn àfáà bí náà ti ń jóṣẹ́ àwọn àfáà wọ́n jó iṣẹ́ ju tá ń dálẹ̀ lọ ẹ̀ ní soríire. ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ fọmọ yahoo ẹ̀yin àfáà tìléyà máa dé ẹ̀yin àfáà tìléyà máa dé ẹ̀yin àfáà tìléyà òde tó yẹ kọ́mọ yahoo ní ó rẹran ọdún fún yín ìyìn tó bá lè ṣe pé nínú yín pé òun ò mu àgbórí ìyìn tó bá lè ṣe pé nínú yín ipe látijọ́ tóun ti ń ṣe ìjà àfáà òun ò gbé apẹ̀kaná rí ẹ̀ ní soríire ayé yín ti bàjẹ́ àwọn àfọ olórí burúkú ẹ wà mọ sojú ayé fáwọn ta ẹ ní soríire ẹ̀yin kọ́ lẹ ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo. ọ̀gbẹ́ni kó sì kó kórí burúkú kúrò níbí jọ ẹ̀yin lẹ ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo ẹ̀yin lẹ ń jóṣẹ́ ẹ̀yin lẹ ń gbáko kaná nígbà tẹ́ ń lé àwọn èèyàn Ọlọ́sùn ibi tẹ́yìn èèyàn ò ti mọ̀ ipe orí ẹlòmíì ti yí nígbà tẹ́ ń lé àwọn èèyàn Ọlọ́sùn kí ló dé tí tẹ́ lè lé àwọn lékulẹ́ja náà kẹ́ ẹ lé àwọn lékulẹ́ja kúrò nílùú yín ó yẹ kẹ́ ẹ lé àwọn lékulẹ́ja kúrò nílùú yín kò ní dáa fún gbogbo yín ẹ̀yin olórí burúkú wọ̀nyí aláyé bàjẹ́ ẹ ní soríire so nǹkan táwa ń sọ fún yín ẹ jẹ́ kó gún mí kò sí tẹ́ fẹ́ gbà nínú wípé babaláwo lélẹ̀ ẹ fẹ́ fi ṣẹ̀sìn kí lorúkọ bàbá yìí náà àkáàbì kí lorúkọ ẹ̀ òun ló mọ̀ ṣe prógrámù yóò mọ̀ pé àwọn kírísítẹ́nì pé kan wá pé ẹ̀sìn tiwọn kì í ṣe ẹ̀sìn gidi ẹ̀sìn kírísítẹ́nì ẹ̀sìn yẹn ò kì í ṣe ẹ̀sìn gidi mọ́ ẹ ti ya wèrè ẹ̀ ní kúre. Akere of London èèyàn yìí mo kí yín jàre mo gbé yín débẹ̀ àwọn pípù yìí múnú bí mu ni kò ní dáa fún yín. ìtàn rí kí wọ́n sọ ìtí wọ́n rí kí wọ́n sọ ìtàwọn à ń sọ fún yín ni pé kẹ́ ẹ jẹ́ kó gún mi most of àwọn àfáà yẹn bàbá aláwo ni wọ́n tó bá kan ẹlòmíì gan ẹlòmíì bí ó ṣe di ògùn mọ́ra nìyí
inú ẹ̀sìn Islam yẹn gan inú wọn ò kì í tún dùn síra wọn tí màmú bá wà wájú bàǹtẹ̀tẹ̀ ló ń lẹ́yìn màmú ó wò wípé lẹ́sùn sí yìí náà ṣé Ọlọ́run rẹ̀ níṣẹ́ pé kó o san àdúrú bàǹtẹ̀ ilé àkèrè ọlọ́wọ́ ọdẹ mo kí yín jàre ẹ̀yin wèrè ránran yìí ẹ bà gbogbo ẹ̀ jẹ́ ṣe gbọ́ àlófin olórí burúkú tẹ̀ ń gbé bọ̀ láti nọ́ọ̀tì yẹn òfin sẹ̀ríà yẹn kò ń ṣe ní south west yìí àfi títí yín bá fẹ́ ta dànù kò ń ṣe ní south west yìí ṣé bẹ́ẹ̀ lóògùn ṣé bẹ́ẹ̀ lóògùn ṣé bẹ́ẹ̀ yín lóògùn àfà kí àfà máa lérí oògùn mi ò rírú ẹ̀ rí mi ò rírú ẹ̀ rí ẹ̀yin tẹ́ ti ya wèrè àní ẹ máa gbé kúránì kọ̀ọ̀kan kẹ́ ẹ máa ṣépè sí challenge ni a challenge yín ni ẹ gbé kúránì kẹ́ ẹ máa ṣépè sí pé látijọ́ tẹ́ ti ń ṣe ìjà àfà o ẹ gbá pẹ́ kaná rí ẹ̀yin wèrè títí yín ti ta ẹ̀ ní kúre èmi wá wà nù àbórí ẹ̀yìn ni sórí iwájú orí mi bó ṣe dúdú ni. Ní kúre àníkẹ́ ẹjọ́gun mi Karim wàhálà èèbò tí mo gbọ́ wa bá ńláku bàbẹ́ ò gbọ́ e no go better for you olórí burúkú ọmọ. What are you saying? What are you tracing? Ó ní kúre. Kò ń ṣe ọ̀rọ̀ know what we be saying about this matter. Which matter? Ṣé ká mọ̀ bá wọn sòótọ́ ọ̀rọ̀ ni? Ṣé ká mọ̀ bá wọn sòótọ́ ọ̀rọ̀ ni? Àwọn pípù yẹn ṣẹ́ ẹlẹ́bọ ló pọ̀ jù nù wọn. Àwọn tó ń dráàgì yọ̀ ọ̀sùn yẹn ẹlẹ́bọ ló pọ̀ jù nù wọn. So ẹ̀yin tí bàbá Alado jáde wọ́n ní wípé wọ́n ní pé mi ò ń ṣe mùsùlùmí gidi torí pé mi ò ti join yín kí n bá yín lẹ́kọ̀ọ́ fáwọn ẹ̀yọ́ Ọlọ́sùn mi ò ń ṣe mùsùlùmí gidi torí wípé mi ò ti bá yín bú ẹ̀sìn ẹlẹ́sìn wọ́n ní mi ò kí ń ṣe mùsùlùmí gidi torí wípé mi ò ti bá yín kọ RIP sórí picture ọmọlàkejì ẹlẹ́ran ara bíi tèmi irú ta lọ́lọ́run gan yẹn tẹ́ bá fẹ́ jèrè ọkàn ẹ̀ ọ̀rọ̀ tútù lẹ́ẹ̀fi jèrè ọkàn èèyàn wọnú ẹ̀sìn Islam kì í ṣe pé ẹ máa ṣe bí wèrè bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí Sanusi ayé rẹ̀ ó bàjẹ́ tọmọtọmọ Sanusi ayé rẹ̀ ó bàjẹ́ tọmọtọmọ wàá sí ṣòfò dànù gbogbo bó ṣe ń fẹ́ kó rí fáwọn ẹ̀yọ́ Ọlọ́sùn yẹn ọmọ ìyá tó ní kán mọ̀ lẹ̀kùn pa wọ́n yí pé tán bá ti jáde kan kó sẹ́nu tírélà bẹ́ẹ̀ ni ó ṣe rí fún ọ tọmọtọmọ olórí burúkú èmi ni kọ́mẹ́dì ó gbè mí ṣé ọwọ́ bàbá ńlá kú bẹ́pọ̀ ṣe wọ́n tó yí àwárepo ìwọ ṣe fídíò bí tó ń gbé kò ní yọ ṣe fídíò bí tó ń gbé ò ní kúre. ṣé ń gbọ́ Abdulsalam ọjọ́ tó bá fojú kàn mí ẹ̀jẹ̀ bá bá ńlá kù bá bẹ́ẹ̀ máa gbẹ ó ní sórí ìrẹsẹ̀ wọ́ọ̀sì ẹ̀ ẹlòmíì inú yín ó kàn kú wọn ní mọ̀rúkú tó pa ẹ̀yin olórí burúkú yìí tí cash fund Sanusi wẹ́yìn wèrè bó ṣe pọ́n wẹ́yìn Sanusi bó ṣe pọ́n Sanusi ọmọ ẹrú ò ní kúre ẹ̀yin olórí burúkú wọn wọ̀nyí ẹ̀yin ẹ̀ ń ba Islam lójú jẹ́ ẹ mọ iye èèyàn tó ti ti ara yín fi ẹ̀sìn Islam lẹ̀ ṣé bí káyé yín lè bá àbàjẹ́ náà ni. I want to become bad stains ṣé ìbòlè léyìí ayé ẹnjìnìà Adébáyọ̀ Sọ̀díkì ayé ẹ̀ ti bàjẹ́
ó sì lọ school èmi ni you want to become past tense. Ṣé dandan ni káwọn èèyàn kọ you cannot even construct a good sentence èmi ni you will become a past tense ayé ẹ ti bàjẹ́ wá sí ló ó ga o. Joshua Olúwafẹ́ràn mi mo kí ẹ. So tí ẹ bá dẹ́kun and drag àwọn èèyàn lọ́sùn mo ní wọ́n dẹ́kun àti drag ẹ̀yin náà. Ṣé bí pípọ̀ nínú ẹ̀yin àfà ẹ tún ń wọ jàlábíà ẹ ń wọ̀ lọ bí tí ẹ ti ń ra lékulẹ́ja àbí gbogbo fídíò yín náà kọ́ ni ta lọ́lọ́ ń ṣò olórí burúkú ni yín sẹ́ ayé yín ti bàjẹ́. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ ṣẹbọ jù. Hello ma. Hello, send you see mo ti send account number. Mo fẹ́ send owó yẹn sí yín kí n tó send IUC. Mi ò mọ nǹkan tó ṣe network kan ṣe yànmọ̀yànmọ̀ ni mo máa send ẹ̀ sí yín tí mo bá ti kúrò live video sí. Okay. Mo ń bá wọn mẹ́rù kan fa wàhálà lọ́wọ́ máa get back sí yín. Ai má fa wàhálà o. Má fa wàhálà o da re mo bo me. Mo ń bá wọn mẹ́rù. Wọ́n ní bàbá ńlá kú bàbá ẹ̀ máa kú sí. So ẹ̀yin tí bàbá Alado ẹ lọ subscribe sí bàbá Alado TV ẹ lọ subscribe sí bàbá Alado àwọn eṣẹlẹ́bi ẹ ní soríire àtàárọ̀ ni mo ti tan generator àtàárọ̀ ṣé bàbá ẹ̀ ló ń repo fún mi. Ẹ lọ subscribe sí bàbá Alado TV ẹ lọ subscribe sí bàbá Alado TV lórí YouTube. Ẹ lọ subscribe sí bàbá Alado TV ẹ ní soríire ẹ̀yin wèrè ẹ ń jókòó mùsùlùmí orí Sanusi Sulaimon àwọn pípù ìyá wèrè gan sá. Ẹ̀rì gbẹ̀yìn ẹ̀yin wèrè. Oyèkúnlé yóò mọ̀ dáa fún ẹ brọ́dà mi ò jọ́ọ̀jì wọn. Èyí táwa ń sọ fún wọn ni wípé ní tèmi ń béèrè lọ́wọ́ wọn tí ì dá mi lóhùn. Wọ́n ní pé èmi ò kí ń ṣe mùsùlùmí gidi. Mo wá ń bi bọ̀bọ̀ wèrè Abíọ́lá yẹn mo ń bi léèrè pé kí ni wọ́n fi máa ń dá mùsùlùmí gidi mọ̀. Ṣé ńgbà tánàbí wà nílé ayé ṣé ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ṣé ànàbí sọ kò pa èèyàn ni. Ṣé ànàbí Muhammad ṣé ó sọ kò pa ẹlẹ́bọ ni. Mo ń bi yín léèrè ní o ẹ̀yin tẹ́ gbẹ́sìn lórí bíi aráàrá ṣé ànàbí sọ kò pa ẹlẹ́bọ.
ṣé ànábì lọ lé àwọn ìyá ọlọ́sùn kúrò níbi tí wọ́n ti ń ṣe ó lọ lé wọn kúrò níbi tí wọ́n ń ṣe ọ̀ṣun àní ti yín tẹlòmíì ti ta ẹ̀ ní kúre. ẹ mú ẹni ẹlẹ́ni ẹ bẹ̀rẹ̀ sí ní tì í kó bẹ̀rẹ̀ sí ní kó túbọ̀ máa grant interview ibi tẹ́ ẹ bá tì dé àwo sọ fún yín ipa aṣọ tiwa yí pé kẹ́ ẹ dẹ̀yìn ọmọ dọ̀kásì abíọ́lá yẹn orí ẹ̀ kú jù ọmọ dọ̀kásì abíọ́lá yẹn orí ẹ̀ kú jù sùn lọ ọmọ tán lé kúrò skul ọmọ tí wọ́n lé kúrò skul pé ọpọlọ rẹ̀ ti dàrú pé ò mọ nǹkan kan mi ò tiẹ̀ mọ̀ pé wọ́n ni àfìgbà tí mo tó ṣẹ̀ṣẹ̀ lọ wo picture rẹ̀ aláyébàjẹ́ ọmọ wèrè wáṣẹ́ lọ lé epo wọn fúnṣẹ́. God bless you Joshua ó yá ẹ̀yin ti bàbá Alado ẹ lọ subscribe sí bàbá Alado TV. Èmi ò bẹ̀ anybody inú yín jà nǹkan tá à ń sọ fún yín ni pé ẹ fi àwọn ẹni ẹlẹ́ni lẹ́pẹ̀lẹ́ sí ìtìtì wọn ẹ má fara ni wọ́n mọ́. Ó wá ní pé mi ò kí ń ṣe mùsùlùmí gidi jọ my brother tí mo bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ṣé kí n parapọ̀ pẹ̀lú yín kí n mọ̀ lẹ̀kùn mọ́ ọmọ làkejì mi ni àbò lórí burúkú ni yín ni ṣé kí n parapọ̀ kí n kájọ mọ́ lẹ̀kùn mọ́ àwọn ẹlẹ́sìn kejì ni torí pé wọ́n bá àìdí àti yín ẹ yá wèrè gan o. ó fọ́ ní náà ṣé bá ṣe ń practice Islam ṣé kò fọ́ ní. Eléwo leléyìí wàhálà mọ̀ ti dé o. ṣé bá ṣe ń practice Islam ní Nàìjíríà ṣé kò fọ́ ní. Àwa náà la máa fẹ́ kírun a máa dí gbogbo ojú títì pa a máa fi ti ẹ máa fi ti yín ẹ máa fi ní ọmọ làkejì lára. àbórí bírísíyù ẹ̀yin náà wo kọ àbórí bísíríyù bísíríyù yìí sá ò ní kúre àbórí eléèbúrú ni ọmọ ẹrú bàbá ńlákùbà bẹ́ẹ̀ ò ní soríire. wọ́n ti fẹ̀sìn kó wọn lọ́pọ̀lọlọ especially àwọn àfáà kan nílọrin yẹn wọ́n lajú rárá ojú wọn ò là àwọn èèyàn. It is not feature of Muslim to stone someone. Then why are you stoning a human being like you? Why are you stoning them? Kó lè bá mọ̀ pé o daft o ya wèrè gan. Why are you stoning a human being like you? Is it by force to buy your idea? Is it by force for them to practice what you practice? Àbí what are you saying? Ṣé olórí burúkú lélẹ́yìí ni? Ṣé dandan ni kí èèyàn kó ṣe nǹkan tó ń ṣe ni. Must you compel them? If they don't have interest in what you do, then you leave them. It's not by force. Ṣé ìwọ ti rí ibi tí Kristẹni ti lọ káyọ̀ ọlọ́sùn mọ́dò rí ni. Ó sú mi o. Ṣé ìwọ ti rí ibi tí Kristẹni ti lọ ká ìyọ̀ ọlọ́sùn mọ́dò rí ni. Ìwọ ṣé kí wà ń ti tiẹ̀ kí n ti tiẹ̀ àlórí yín ti burú wélé yìí náà tó gbé òṣùkà lórí bíi aláyébàjẹ́ kí ló fẹ́. Àwọn people yìí you can be funny sometimes ẹ̀ ní soríire òótọ́ ọ̀rọ̀ làwa ń sọ fún yín pé kẹ́ kúrò níbi ìbàjẹ́. Bàbá ńlá kù bàbá ẹ̀ máa tẹ́ oyè túnjí olórí burúkú ọmọ tán jẹ́ pé ìdí òsà náà ti lọ tọrọ rẹ̀. Ó ti sú mi àwọn fáǹsì mi àwọn wèrè kọ̀ọ̀kan wà nù wọn Ọlọ́run dẹ̀ bá mi yọ yín kúrò ẹ̀ ní kúre. Àtúnṣe èbò ní ìsìn ó tún bí yín nú ṣé bẹ́ẹ̀ láàgbé èbò ni ẹṣẹ́ ìyá wèrè ni. Ṣé o kẹ̀rọ pé bóyá mo daft bíi tiẹ̀ náà pé
kí n titi yín nǹkan tẹ́mi nígbàgbọ́ nú ẹ̀ ní pé kí n kírun nǹkan tí Christian nígbàgbọ́ nú ẹ̀ ní pé kó lọ church kó pàtẹ́wọ́ nǹkan tí babaláwo nígbàgbọ́ nú ẹ̀ ní pé kán bọ fá kán bọ omi kí wà ń titi ẹ ṣé wọ́n ló dá omi ní àbọ̀ lọ́hùn ìwọ náà worú Oyètúnjí Àbíbù Sàlámù yìí olórí burúkú rẹ̀ ẹ wo gbogbo orúngbọ̀n rẹ̀ wèrè òrówó gẹ̀rí ẹ wo orun orí Àbíbù Sàlámù yẹn ẹ wo orun orí Oyètúnjí yẹn ayé ẹ̀ ti bàjẹ́ kò rówó ṣèf. Bàbá ńlá kù bá bẹ́ẹ̀ ò lè sọ èbò tí mo bá sọ ó ní kúre ó ga o ṣé English tí mo sọ ṣé bàbá ẹ̀ ló kọ́ mi tí ẹ gbìyànjú tèmi náà sọ náà ìwé mélòó la kà tá a fi ń sọ adúrú èbó yẹn ìwé wàhálà ọ̀rọ̀ àwọn fáǹsì yìí ti sú mi ayé tó pọ̀ nù wọn ayé wọn ti bàjẹ́ ṣé wọ́n gbómi wá látọ̀run ni ṣé wọ́n gbómi wá látọ̀run ni ọ̀rọ̀ yìí ò yé mi kí ló dé tẹ́ fẹ́ jẹ́ kí ẹ̀sìn Islam dàbí gbà pé ó le kí ló dé tẹ́ fẹ́ jẹ́ káwọn èèyàn máa rí Islam láti ta gẹ́gẹ́ bí ẹ̀sìn jàgídíjàgan kí ló dé tí ẹ̀ ń fi ayé ní ọmọlàkejì lára tọ́píìkì tó wà nínú àlùkùrán gan ẹ̀ tí ì tírìtì ẹ̀ tán ẹ subscribe sí bàbá Alado TV á dára fún yín o nǹkan tá à ń sọ fún yín ẹ̀yin àfáà yìí mi ò bá yín jà tọ́píìkì tó wà nínú àlùkùrán ṣé ẹ ti fèsì ẹ̀ tán ṣé ẹ ti kọ́ àwọn èèyàn bọ́n ṣe ń wẹ̀ jánábà ṣé ẹ ti kọ́ àwọn èèyàn bọ́n ṣe ń sàlùwàlá ṣé ẹ ti kọ́ àwọn èèyàn béèyàn ṣe máa ń ṣe déédéé láàrin ìyá tó bíyàn àti ìyàwó téèyàn bá fẹ́ ẹ jẹ́ ká bára wa sòtọ̀rọ̀ ṣe rí kò sọ́gbọ́n a máa bára wa jà a máa parí ẹ̀ nọ́mà ìyẹn wà bọ̀ tọ́pìkì gan pọ̀ nínú àlùkùrán tẹ́ẹ̀tì tírìtì tán lórí mídíà ẹ wá ń bára dáradára kí ẹ tí ó sẹ̀yìn lẹ́ǹlé káàkiri ṣé ẹ ti tírìtì tọ́pìkì wípé ókè o téèyàn bá kó nǹkan sí ẹ lọ́wọ́ o kí l'Ànábì ní pé ká ṣe lórí ẹ o báwo l'Ànábì ṣe ní ká kíìpù nǹkan ní nǹkan o ṣé ẹ ti tírìtì tọ́pìkì wípé bọ́lọ̀ ń ṣe ní pé ká ṣe àwọn private party wa irun abíyá kó jẹ́ fífá irun tibí kó jẹ́ fífá irun tọ́lọ̀ ń sọ yí pé ká dá sí ṣé ẹ ti treat àwọn tọ́pìkì lórí ìyẹn gbogbo ẹ̀yin àfáà yẹn mi ò bá yín jà bọ̀ ẹ jẹ́ kó rí wá lọ pé ẹ̀yin gangan ẹ̀ ń fa púpọ̀ nínú tó jẹ́ kí àwọn èèyàn máa fi ẹ̀sìn Islam sílẹ̀ àwọn èèyàn ń fojú wò gẹ́gẹ́ bí ìgbà wípé ẹ̀sìn Islam ẹ̀sìn Jagidijagan ni the way you people present it to the people nǹkan tó bá present ní ayé máa rí show me your friend and I will tell you who you are ìgbọ́ tó fẹ́ ta nǹkan fún yàn ó wá fẹ́ tà pẹ̀lú tipátipá wọ́n ní rà lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ tó bá ń sọ pé òun ta ẹ̀sìn Islam fún yàn báwo ni ìwà ti ẹ̀gán ṣe rí nínú àdúgbò báwo ni ìwà ẹ̀ ṣe rí ìwọ tó sọ pé ó fẹ́ ta ẹ̀sìn Islam fún yàn tó ń ṣépè olóòfẹ́ gbàyàn sínú ẹ̀sìn Islam ó wá bẹ̀rẹ̀ sí ní ṣépè olóòfẹ́ gbàyàn lẹ́lọ́wọ́ ọtí mímu ó sọ àwọn adùn tó wà nù kéèyàn má mọtí ó sọ fún ó kàn wá ń sọ fún pé yóò wọná àbó ń sọ fún ọlọ́tí pé tí ó bá stop yóò kú ọlọ́tí dẹ̀ ń jẹ́ kó yẹ pé látijọ́ tóun ti ń mú òun ò kú so á dára fún gbogbo wa o ẹ jẹ́ kí gbogbo mùsùlùmí ní live video yìí ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe gidi mo fi Ọlọ́run bá tó dá mi búra gbogbo pé àjọ ń bára wa jà yẹn mò ń gbé yín ṣépè yẹn
èmi ò ń bínú lọ gbogbo level yẹn, tó bá jẹ́ mò ń bínú ni màá ti block ẹ. Èmi kúrò nínú comedian tó mọ bá sọ ọ̀rọ̀ lórí burúkú tí ó wà block ẹ, kí mo fẹ́ block ẹ fún. Nǹkan táwa ń sọ fún yín ni wípé let there be peace. Ẹ jẹ́ ká fìfẹ́ lò ọmọ Yorùbá gbogbo wa, kẹ́nìkan má fàyè ní ẹnìkan lára. Ọ̀gbẹ́ni look at your mate tẹ́ ń sọ yẹn, ẹ̀yin èèyàn máa ń mix nǹkan together. Tá bá ń sọ̀rọ̀ àwọn comedian lónìí ní Nàìjíríà yìí, mo fẹ́ bi ẹ́, ṣé mi nìkan ni comedian tí ò sí ní mọ́tò ni? Wo bí tí mò ń gbé náà, ọmọ ìyá ìwọ náà wò Azazil manage eléyìí ni pé Ògún ni ó pa àwọn fámílì òun lẹ́nu mùsùlùmí. Ìwọ náà wo bí tí mò ń gbé náà, wo bí tí mò ń gbé bó ṣe rí, ṣé kò wọ́ náà kó gbé nírú bí ni? Àṣewèrè ń bẹ lórí ẹ̀ ni. Wo bí tí mò ń gbé mi ò tọrọ jẹ, alihamdulilayi. Musa Ọládìméjì, ayé ẹ fẹ́ bàjẹ́. Bí mo ṣe ń wọ ẹ yẹn, ayé ẹ fẹ́ bàjẹ́. So nǹkan táwa ń sọ fún yín nìyẹn. Ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé àwọn èèyàn wọnú ẹ̀sìn Islam, kò ń ṣe pé kẹ́ máa lo jàgídíjàgan. Ẹ̀sìn Islam ò ń ṣe ẹ̀sìn tọ́ọ̀gì. Ẹ̀sìn Islam kò ń ṣe ẹ̀sìn jàgídíjàgan. Náà kálukú ló ní nǹkan tó nígbàgbọ́ nínú ẹ̀. Kálukú ló ní nǹkan tó nígbàgbọ́ nínú ẹ̀. Kò ṣe kó wà mọ́ fáyé ni ẹnìkan lára pé nítorí pé kò ṣe tiẹ̀. Àti pé most of àwọn àfáà yẹn pípọ̀ nù wọn ò níṣẹ́. Kò lè jẹ́ kó oníṣẹ́ tó fẹ́ lọ látàárọ̀ kó wá kọrí síbi tí àwọn ológun ti ń bọ Ògún, kó ní kẹ́ mọ́ bọ Ògún títí wọn. Ṣé látijọ́ tán ti ń bọ Ògún ọmọ tí ẹ sọnù ni? Ó ga fún yín o, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀yin gangan Ọlọ́run ó bí yín, Ọlọ́run ó bí yín, Ọlọ́run ó bí yín bẹ́ẹ̀ ṣe ṣe ẹ̀sìn Islam sí, orí yín ti yí. Ọlọ́run ó bí yín, Ọlọ́run ó bí yín bẹ́ẹ̀ bá ṣe ṣe ẹ̀sìn Islam sí, Ọlọ́run máa bí oníkálukú yín. Torí wípé ẹ̀ǹjí ó dàbí gbà pé ẹ̀sìn yẹn ayé bàbá ẹ̀ máa bàjẹ́ sẹ́ tó bá arrest mi, olórí burúkú ọmọ àdánù Musa ò ní jèrè Musa tó bá arrest mi. So ẹ̀yin àfọ́ ọlọ́pọlọ pípé mo mọ̀ pé ẹ̀yin ó ṣé àwọn bàbá yín tán jẹ́ àfà, ṣé bí wọ́n ṣe lò lé ayé nì? Ṣé bí wọ́n ṣe lò lé ayé nì? Ṣé bí wọ́n ṣe lò lé ayé nì? Ẹ wá mú lé ayé kankan olórí burúkú yín ẹ̀ ń pọ́n lásọ káàkiri. Ẹ̀ ń pọ́n lásọ káàkiri nígbà tẹ́ ẹ̀ níṣẹ́. Òròyè Túnjí náà kò rówó gẹrí olórí burúkú. Ó fẹ́ yàwó kan kò rówó gẹrí ó lọ. Ó tún kò lè dá fún yẹn ní kúre. Kẹ́hìndé bàbá ńlá kù bá bẹ́ẹ̀ ò ní soríire. Ẹ̀rí májẹ̀mú, God bless you. Àní ká mọ̀ lẹ̀yàn lókùúta yẹn tẹ́ fẹ́ gbé wá sí South West yẹn àwo ò fẹ́. Ẹ̀rí májẹ̀mú, God bless you. Tó bá jẹ́ mo lè rí ẹgbẹ́ wọlé ni. Àní kárátà wo, àwọn ìwà wo ló yẹ ká bá lọ́wọ́ ọmọ mùsùlùmí gidi? Ẹni tó rí ẹ̀ bá pé ni mò ń bá sọ̀rọ̀, wọ́n ní wà lẹ̀sìn ẹ̀sìn ni wà. Àwọn àfáà ìwà nǹkan jẹ láyé òde òní wọ́n ní wà. Ìyìn tí wọ́n ó jẹ ni wọ́n ń wá káàkiri. Pípọ̀ nínú wọn náà ní tẹyẹn rìn. Púpọ̀ nínú àwọn àfáà yẹn ní gbé apẹ́ kaná. Ẹ̀yin tẹ́ wà live video yìí, ẹ jáde wá pé látijọ́ tó ti délé ayé oògùn àtàrẹ rí. Jáde wá kó fi Kùránì ṣépè sí pé látijọ́ tó ti délé ayé ò gbé apẹ́ kaná rí, ò jórí eku rí. Ẹ̀yin wèrè títí yín ti tà yìí, ẹ̀rí kúre. So ń gbọ́ wèrè,
you just like my dialect. What concern you concern my dialect? Ó ní soríire. Kí ló kọ́ pẹ̀lú pé o like dialect mi? Nǹkan tá à ń sọ fún yín, ẹ ní sùúrù. Kò ń ṣe by force náà fi fàyàn wọnú ẹ̀sìn. Ìwà sùúrù, ìwà pẹ̀lẹ́ ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní bàbá yẹn ló fi fa àwọn èèyàn wọnú ẹ̀sìn Islam. Ní tá à ń sọ fún yín nìyẹn. Àwa ò bú yín, àwa ò ṣépè fún yín. Ẹ̀yin náà wò Ọlọ́run àdàbà cleric ó pera rẹ̀ ní wòlíì Ọlọ́run, ó pera rẹ̀ láàfáà. Ó ní pé ọmọ òun ò ní soríire. Pípọ̀ nínú yín ẹ jáde wá kẹ́ wá ṣépè sí pẹ̀lú Al-Qur'an pé ẹ ṣoògùn, orí yín ti yí. Ẹ̀yin tí baba Alado, mò ń bi yín ni, ẹni tó bá ní làákàyè gidi, kí ni àwọn nǹkan tí wà rí tí wà fi mọ̀ yìí pé àáfàá lélẹ̀, ọmọlúàbí lélẹ̀, kí ni nǹkan téèyàn ó rí? Ọlọ́run máa fìyà jẹ bàbá ńlá kú bàbá ẹ̀. Eléyìí ti ya wèrè padà. Ṣé bá ń sọ pé ó ti tán lára rẹ ni, kí wá ó tún ti kú wọ̀wọ̀? Ẹni tó ń wọ̀ gan-an ó kàn ń gbá àwọn fámìlì rẹ ni, wọn mọ̀ ìpè tó ń bẹ lára rí ò tí kúrò. Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ká dára wa ló gbé wá ògùn kọ́ tẹ́ ẹ bá gbọ́. Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Kí là ṣe fún yín kákú? Kí là ṣe fún yín ẹ fi ní kákú? Bàbá kí là ṣe fún yín tẹ́ fi kákú? Kí là ṣe fún yín ká fi ní kákú? Bọ̀dá kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ká dára wa ló gbé. Kákú. Ẹ wèé bó Ọlọ́run àdàbà cleric, you are not a burger, you are not a burger. Báwo owó wọgbọ́n bíbí yìí o, Ọlọ́run àdàbà kí ló, you are not a burger. Burger bí gúgúrú, ayé yín ti rún, ayé yín ti rún burger. Ẹ̀yin èèyàn wa láti dé o. Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ kẹ́ má ṣòfò. Kára ẹ bá gbọ́. Kí là ṣe fún yín tẹ́ fi kákú? Fún yín. Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ká dára wa ló gbé wá o, nǹkan tẹ́ ẹ bá gbọ́. Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Bọ̀dá kí là ṣe fún yín? Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ká dára wa ló gbé wá ògùn kọ́ tẹ́ ẹ bá gbọ́. Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Bọ̀dá kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Kí là ṣe fún yín tẹ́ fi ní kákú? Àǹtí kí là ṣe fún yín tẹ́ fi kákú? Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ẹ̀yin ọ̀tá ẹ jẹ́ gbé jẹ́ kẹ́ má ṣòfò. Ká dára wa ló gbé wá ògùn kọ́ tẹ́ ẹ bá gbọ́. Kí là ṣe. Sanusi ó yá já sọ̀rọ̀ bó ṣe wà yẹn. Àwọn ìwà wo Sanusi Sulaiman
wákúlé mi ò bẹ ẹjà ṣé ó bójú mu ṣé ó bójú mu àwọn ìwà wo la gbọ́dọ̀ bá lọ́wọ́ mùsùlùmí ṣé tipátipá la gbọ́dọ̀ fi fààyàn wọnú ẹ̀sìn Islam nǹkan táwa ń sọ fún ẹ nìyẹn àbẹ ẹjà kí ni báwo ni ànábì ṣe lo ìṣẹ̀mí ayé sallallahu alayhi wa sallam báwo ni bàbá ṣe lò ìṣẹ̀mí ayé báwo lànàbí Muhammad sallallahu alayhi wa sallam báwo ló ṣe lò ìṣẹ̀mí ayé ṣànàbí fara ní àwọn abọ̀rìṣà ẹ̀yin tí bàbá Alado mi ò bú yín wàhálà gbogbo ẹ̀yin àfáà yìí mi ò ní mọ̀ mí tó bá jẹ́ pé o bí mi inú mò ń bẹ ẹ̀jà máa ti blọ́ọ̀kì ẹ bọ́ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ jẹ́ ká ṣe tọ́pìkì lóríṣiríṣi tó máa tó àwọn èèyàn sọ́nà tó máa enlighten wọn báwo lọ́lọ́run ṣe ní pé ká ṣe báyàwó wa gbé àwọn ìwà wo lọ́lọ́run ní pé ká wù nínú ẹ̀sìn Islam ṣé gbọ́ mi sìn àwọn ìwà wo lọ́lọ́run sọ yìí pé ká wù nínú ẹ̀sìn Islam ẹ pè sórí nọ́mbà yìí ẹ jẹ́ a jọ sọ̀rọ̀ no insult no nothing ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. nọ́mbà mi nìyẹn ẹ pè kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ báwo ni ànábì ṣe pé èèyàn wọ ẹ̀sìn Islam ṣé ó dá káàtì torí pé èèyàn jẹ́ ẹlẹ́bọ̀ ká wá gbé ara ẹ̀dì ká gbé sórí pípẹ́ kò séyìí tí mo bú nú yín sọ̀rọ̀ mi ò yé yín nísìn. nọ́mbà tẹ máa pè sí nìyẹn 08126857532 tó bá mọ̀ pọ̀rọ̀ ọkọ ẹ lára tó ní nǹkan tó fẹ́ wí nọ́mbà tó máa pè sí nìyẹn kò ń sọ̀rọ̀ ọjà kò ń sọ̀rọ̀ èébú bó ṣe jẹ́ mùsùlùmí lèmi náà ṣe jẹ́ mùsùlùmí inú mùsùlùmí wọ́n bí mi sí inú ẹ̀sìn Islam ni wọ́n bí mi sí anybody ò dẹ̀ lé lé mi kúrò ń bẹ̀ ṣé o understand bọ́yìn tí ẹ jẹ́ ká fi yéra wa ní pé ẹ má jẹ́ ká fi ara ní ọmọ làkejì ẹ má jẹ́ kò ń ṣe dandan ni kẹ́ ẹ fọ́ọ̀sì èèyàn kó gba nǹkan tẹ́yìn ń ṣe. ṣé ká wá fi àwọn pípù yẹn lẹ̀ ká fi wọ́n sílẹ̀ bọ́n ṣe ń lẹ̀ kò mọ̀yàn bọ́n ṣe ń lẹ̀ RIP picture mórí post èèyàn nǹkan táwa ń bi yín nìyẹn téèyàn bá wulẹ̀ jẹ́ mùsùlùmí irú àwọn ìwà wo ló yẹ kí wọ́n bá lọ́wọ́ ẹ̀ ṣé bànàbí ṣe nìyẹn ṣé ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ṣé ànàbí ṣé ó lọ lẹ̀ òkúta fún àwọn tó ń bọ òrìṣà ṣé ànàbí lẹ̀ òkúta fáwọn tó ń bọ igi nǹkan táwa ń bi yín nìyẹn tẹ́ bá fẹ́ pèpè sójú ẹ̀sìn Islam báwo lọ́lọ́run ṣe sọ yí pé kẹ́ ẹ ṣe ṣe. báwo lọ́lọ́run ṣe sọ yí pé kẹ́ ẹ ṣe pè sí ojú ọ̀nà ẹ̀sìn Islam ẹni tó bá ní nǹkan àbí méjì tó fẹ́ sọ kó pè wọlé mi ò bá yín jà
ṣé bá nàbí ṣe kọ́ yín nìyẹn? Ṣé bá nàbí ṣe sọ pé ká pé èèyàn sójú ẹ̀sìn Ọlọ́run nìyẹn? Ẹ já ṣe ilé ayé yìí jẹ́jẹ́. Ayé yìí kò lọ bí ọ̀pá àbọ̀n. No, Ismail Moshood, ọ̀rọ̀ yìí kò fàjà. Ntẹ́mi sọ ní pé ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ jẹ́ ká ṣe sùúrù. Sòfà tó jẹ́ pé àwọn pípù yìí wọ́n bá ń ṣe títí wọn, wọ́n tọ́ wa, wọ́n bú wa. Hello. Hello, Baba Alado, ẹ kálẹ́. Ẹ kálẹ́ o, ṣé fẹ́ dá sí prógráàmù ni? Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ mo ṣe pè ní Star Táíwò ló sọ̀rọ̀ Adéwọlé, èmi ni mò ń sẹ́ǹdì greetings yín lórí ibẹ̀. Okay. Yes, sir. Ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ni pé ṣe rí bó ṣe wà ní Mùsùlùmí náà ló wà káàkiri. Ṣùgbọ́n táwọn Mùsùlùmí tẹ́jú sọ́yìn náà ó wá ti wá fẹ́ pọ̀ jù. Bẹ́ẹ̀ ni. Hello? 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 It's a religion of peace gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bá a ṣe máa ń sọ. Ṣùgbọ́n peace táwọn tí ìlú Ìlọrin yìí wá fẹ́. Wọ́n ti mú lájọ́ o. Okay ma, mo máa pa jẹ́ yẹn sìn. So ẹ̀yin tí Baba Alado ẹ bá wa dá sí prógráàmù yẹn. Hello? Hello ìyá mi. Ọkùnrin ló ń sọ̀rọ̀ ohun mi kàn rí bẹ́ẹ̀ ni. Okay, ṣe rí àwọn àfáà yẹn wọ́n misquote mi ní online. Èmi ò bú wọn, mi ò dẹ̀ bá wọn jà. Bọ̀yìn tèmi sọ ní pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìgbà tí bàbá gan ló sẹ̀mí, àwọn ẹlẹ́bọ ló yí Ànábì ká, ó dẹ̀ bá wọn gbé pẹ̀lú àlàáfíà. Mo wá ń bi wọ́n ní live video ń sìn pé ọjọ́ wo l'Ànábì wa Rasulullah sallallahu alayhi wa sallam, ọjọ́ wo ló ti lọ bá àwọn ẹlẹ́bọ rí? Tó wá ń lẹ́kọ̀ọ́ fún wọn. Lóòótọ́ ìjọ kìí ṣe Mùsùlùmí, ṣùgbọ́n a rí àwọn Mùsùlùmí gidi náà. Bẹ́ẹ̀ ni. Wọ́n máa ń fi ọgbọ́n fi bá àwọn èèyàn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n máa fọgbọ́n tó fi máa mú àwọn èèyàn tó jẹ́ pé bí ọgbọ́n bí òwe lè fi máa bá àwọn èèyàn ṣe. Bẹ́ẹ̀ ni mo dá níkẹ́ ní kọ́mọdé wá gbà lọ́wọ́ náà. Ẹ̀tọ́ yẹn pò tí wọ́n. Hello. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní 5 minutes, mo fẹ́ pa jẹ́ kí n gbé wọlé. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀ ẹ̀yin tí Baba Alado mò ń bọ̀.
ẹ má bínú ẹ̀yin tí baba Alado ẹ má bínú. Epo tán òpònú yìí wọ́n múná dé ni àṣọpọ̀nù lélẹ́yìí ni ṣé mo lé lójú ẹ̀ ni. Hello.